آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aki kalẹ̀ sí ètò yín ètò wa Àgbọ́yé Islam ibi tí a ti ń gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa. Àbẹ̀ Ọlọ́run ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ló máa ń fún ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run má ṣàì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀wọ̀ Ọlọ́run. Ǹjẹ́ kí àgbọ́yé náà dé sínú ìgbésí ayé wa. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Orúkọ tèmi Dhikrullah Aboyosore àtúnkì yín káàbọ̀ sí ètò yín ètò wa Àgbọ́yé Islam. Tẹ́ bá gbàgbé ń tà ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ Hajj. Ibi tí a ti sọ̀rọ̀ nípa àjogúnbá Ànábì wa Ibrahim tí ó jẹ́ Hajj. Iṣẹ́ Hajj gangan ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. A dẹ̀ ti gbọ́ nípa báwo ló ṣe bẹ̀rẹ̀, báwo ni Ànábì Ibrahim ṣe lò gbà tó ṣe lo ìgbésí ayé ẹ̀. Bákan náà a sọ fún wa pàtàkì Hajj ní ọ̀sẹ̀ tó kọjá. Lónìí a fẹ́ bọ́ sí ojú iṣẹ́ gangan. Kí làwọn nǹkan tí a máa ń ṣe nínú Hajj gan fúnra ẹ̀. Àwọn nǹkan wo gan ló yẹ ká mọ̀. Pàápàá jùlọ ó ṣeé ṣe kí àwọn alálàájì máa gbọ́ wa tí a ṣe ń ṣètò yìí. Àwọn á lè máa ṣe kíni pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀. Eléyìí náà dẹ̀ tún máa kún àwọn àlàyé yẹn sí fún wọn. Àbẹ̀ Ọlọ́run bá kọ́lọ́ má ṣàìjọ kan rí Hajj náà ṣe ní ìrọ̀rùn. Hajj mabrur òun náà ní kọ́lọ́ bá wa ṣe. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn tí ó máa bá wa ṣe lé wọn ti wà ní ìkàlẹ̀ ọdún ni wọ́n tí yẹ pé gbogbo àtàbá mọ̀ wọ́n mọ̀ wọ́n pé àfa àgbà ni wọ́n. Àbẹ̀ Ọlọ́run bá èyí tó máa bá wa sọ lé ní náà kọ́lọ́run jọ̀ọ́ ṣe wá ní àǹfààní. Ṣùgbọ́n kí wọ́n tó ká tó fojú wọn hàn wá ẹ jẹ́ kí a dókè lọ́hùn ká gbọ́ nǹkan tí wọ́n ní fún wa. Tí a bá padà dé a tẹ̀síwájú pẹ̀lú ojú iṣẹ́ Hajj. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí ètò yín ètò wa Àgbọ́yé Islam. Ilé-iṣẹ́ wa Bloods and Junots tí wọ́n ń ṣe ọṣẹ Super Clean àti Visa Fresh detergent powder. Àwọn náà ni wọ́n ti ń pè wá pé ká wá darapọ̀ mọ́ àwọn ká wá bá wọn ṣòwò. Ẹ jẹ́ ká lọ bá wọn ṣòwò. Ní pàdánù ọṣẹ náà dá lọ́pọ̀lọpọ̀. Àwọn stars wa tó fi wọ́n bá a sọ̀rọ̀ lẹ́ni gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa. Àfa àgbà ni wọ́n. Àbẹ̀ Ọlọ́run bá kọ́lọ́run jọ gbogbo ibi tó dì mú kọ́lọ́run má jọ jábọ́ ńbẹ̀. Àbẹ̀ Ọlọ́run bá padà sígbà kọ́lọ́run má jọ tọ́ sí wọn. Tàlà wa ń pè rí ẹ̀ àwọn náà ni stars wa tí wọ́n jẹ́ mudir wa ní Vanguard Arabic Institute. Àwọn náà ni Ustaz Sharafuddin Ahmad Alhaji tabanka Alhaji Allah akbar Alhaji láìmọye ìgbà ni wọ́n. Àbẹ̀ Ọlọ́run bá kọ́lọ́run jọ Ọlọ́run má bá àjò wọn jẹ́. Kí yín Ustaz, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí ètò Àgbọ́yé Islam. Tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni pé báwo gan la ṣe ń ṣiṣẹ́ Hajj. Àti gbọ́ pàtàkì àti gbọ́ ìtàn tó rọ̀ mọ́ ètò Hajj. Báwo gan ni àwọn ojúṣe Hajj. Kí la ọ̀nà tí Hajj pín sí. Hajj
àti àwọn in tó jẹ́ wọ́n ní pé àwọn ọjọ́ mélòó kan ni hajj ló fi ń ṣe hajj gan fúnra ẹ̀ a fẹ́ mọ gbogbo àwọn ọjọ́ yìí so that a lè jẹ́ àǹfààní fún àwọn tí yóò fẹ́ ṣe hajj àfẹ́ni tó bá tún fẹ́ ṣe náà lọ́jọ́ iwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي فرض الحج على المؤمنين لمن استطاع إليه السبيل ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه أجمعين. ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba àlékiọlá ọba tí ó ṣe iṣẹ́ hajj ní ọ̀ranyàn ní orí àwọn mùmínì fún ẹnbá ní kápá àti ìrìn àjò náà kọ́lọ́run kó dákun kó jọ̀ọ́ kó má ṣàṣe ní tí ó rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa àmín àwa tá a ti lọ rí kó má ṣe lẹ́ẹ̀kan mọ́ àwọn tó sì ti múra báyìí kọ́lọ́run kó má fi àkùdé bọ̀ àmín ìkẹ́ ìgẹ́ rẹ̀ kó má bá aṣíwájú àná Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá ní ó máa jẹ́ àwòkọ́ṣe fún àwa mùmínì lórí gbogbo ń tá a bá ṣe pátápátá léyìí tó kú ṣe hajj náà sínú kódà kan sọ́nù ọ̀rọ̀ kan ó ní khuzu anni manasikakum ẹ mú hajj yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe ẹ mú láàrin mi ànábì Muhammad sallallahu alaihi so wasallam bá àti ẹ̀ bá ànábì láyé àkọọ́lẹ̀ ń bẹ tí ń jú wa níwèé pé bá ànábì ti ṣe hajj ni so òfin ni pé bá a bá ṣe ká mú láàrin wọn ànábì so Ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim nínú suratul Baqarah verse 197 ó ní alhajju ashuru ma'lumat so iṣẹ́ hajj ṣíṣe àsìkò tá a máa ń ṣe ó níye ó láàlà so aláàrẹ̀ náà sì bẹ̀rẹ̀ ní kété tá a bá ti parí idil fitri tá a gbàwẹ̀ tán tá a sọdún tán a ti ráwọn èèyàn tí wọ́n ti ń mújì sọ́hùn ní kété tá a parí oṣù àwẹ̀ Ramadan láti inú oṣù tó kọjá títí bá a ti sọ̀rọ̀ àwọn èèyàn ti múra ti ń bọ́ sọ́hùn kódà gan láti orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn èèyàn ti ń bọ́ sọ́hùn àwọn kan láti ìlú Ògbón wọ́n ti ń bọ́ sọ́hùn kódà gan mẹ́ni inú àwọn tí wọ́n jẹ́ àwọn operators àbáwọn tó jẹ́ àwọn NICONS member náà àwọn advanced team wọ́n ti ń bọ́ sọ́hùn kọ́lọ́mọṣà ṣe rọrùn fún kó pa ìrìn àjò náà mọ́ fẹ́ni kọ̀ọ̀kan so látara pósù ẹ̀ láwa yìí ẹni tọ́lọ́n bá ní kí iṣẹ́ náà wá dọ̀ràn yẹn fún tó náà ti múra ti lọ fala rọ́fàṣà wàlà fusuka wàlà jidala fil hajj kó má ronú wà bàjẹ́ kó má dáwọ́lé wà bàjẹ́ tó bá jẹ́ ti wà bàjẹ́ ti tẹ́lẹ̀ kó káwọ́ nù kó ń bẹ́ẹ̀ kó sì mọ̀ pé Ọlọ́run ló ń fẹ́ lọ pàdé kì í ṣe ìrìn àjò bí ìrìn àjò míì tá a rìn láyé kì í ṣe ìrìn àjò afẹ́ kì í ṣe àrùn mo fẹ́ lọ bẹ̀yàn wò mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ mo fẹ́ lọ mọ̀lúkà mo fẹ́ lọ bẹ Ọlọ́run bá wò ni ẹni tá a wá fẹ́ lọ bẹ̀ wò ó yẹ ká pọ́n ilé ká kà kún pẹ̀lú tá a bá fi ṣe ìrìn àjò lọ sí àyè náà ló fi fa pé ẹ palẹ̀ mọ́ o bẹ́ẹ̀ bá palẹ̀ mọ́ ẹ palẹ̀ mọ́ èyí tó ga jù òun náà ní ìbẹ̀rù Ọlọ́run ó wá ṣe pàtàkì kódà kó jẹ́ wọn náírà lẹ́yìn bá ná ó yẹ kéèyàn mọ téèyàn ti rí ẹ̀ náà ká tó àṣẹ tó nọ́rọ̀ owó gbọ́bọ̀ ìbọ̀bọ̀ bẹ́ẹ̀ sójú ọ̀nà Ọlọ́run káwá mọ̀ tá a ṣe lọ́hùn kó má kàn yín pa dọ̀hún a mọ̀ wá ṣe ní tí ò yẹ ká ṣe bí a bá dọ̀hún tí ò ṣe ní tó yẹ kó ṣe bí ìgbà tí yẹn dá mi sínú apẹ̀rẹ̀ ni kọ́nà kó má da ṣe wà lù aláyà àkọ́kọ́ àníyàn pé mo fẹ́ ṣiṣẹ́ hajj bí a bá níyàn bá ti dúró mo fẹ́ ṣe torí tọ́lọ́hún bó o sì lẹ́nu tó kọ́kọ́ ṣe bó o ló ti ṣe so bàbá fẹ́ ṣiṣẹ́ hajj àkọ́kọ́ ó yẹ ká mọ̀ orí ìta fẹ́ ṣe ìran mẹ́ta náà iṣẹ́ hajj bí o ti wà nú àkọọ́lẹ̀ ìkan bẹ́ẹ̀ àwọn ẹlòmíì wọn ò tí ì kó láàyè wọn báyìí gbogbo bí yóò tán bá wà láyé oníkálukú wà láàyè ó ń retí kó kú bí ọ̀la àbọ̀túnla tí wọ́n ti bọ́dà àbí kó kàlá gan tí wọ́n gbọ́ àràfá ni ó tó kú níbi tó ti fẹ́ gbéra lọ ilẹ̀ mímọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ájì nìkan ló fẹ́ ṣe ìyẹn náà ń pè ní fraud ájì tí ò ní múra nú ó wá lè tún ṣe múra lẹ́yìn ìgbà yẹn àmọ́ ńgbà tó múra tó ń jáde kó lé ájì ló fẹ́ lọ ṣe tó bá ti parí ẹ̀ tó bá di ọjọ́ 12 oṣù zèlè ìjà tó ṣe ọjọ́ 5 ó rọrùn kó parí iṣẹ́ hajj síbẹ̀ ó sì rọrùn kó ṣe dọjọ́ 13 tí ó mọ ọjọ́ 6 iṣẹ́ hajj parí nìyẹn òun lè mọ bọ̀ wálé ìkan nìyẹn hajj nìkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni hajj tá a ṣe papọ̀ pẹ̀lú umra iṣẹ́ papọ̀ yẹn là ń pè ní alkiron àdàpọ̀ àti umra ni àti hajj ni ọ̀nà àdàpọ̀ ẹ̀ ní pé bẹ́ẹ̀ ti ń parí umra kò bọ́ aṣọ ìráàmù lọ́rùn aṣọ ìráàmù láṣọ tá a máa wọ̀ tá a fi ń wà láàyè àpọ́nlé tá a fi ń wà láàyè pé àwọn kankan wà tá à ń ṣe tẹ́lẹ̀ tá à ní lè ṣe mọ́ lásìkò yẹn tí ó máa jẹ́ ìwọ̀ aṣọ tá a máa wọ̀ lọ́kùnrin eléyìí tá a máa fi bora lókè tá a mọ̀ sí rìdá èyí tá a fi bora ń sà tá a mọ̀ sí izar tá a robiro tó jẹ́ fún fọkùnrin tóbìnrin tiẹ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó wọ̀ náà ni yẹn ò ní nǹkan ṣe pẹ̀lú kọ́lọ̀ kan so irú aṣọ yẹn tá a bá wà wọ̀ ọ́ nígbà tá a ṣe umra àwa bọ́ àìbọ́ yẹn ò túmọ̀ sí pé àní bọ́ rárá torí bó bá dọ̀tí aláǹfààní àti bọ́ ká pààrọ̀ ẹ̀ ká fọ̀
ìtumọ̀ ẹ̀ ni pé bá a bá ń bọ̀ àsìkò tá a bọ́ sí náà gbogbo tá a lè ṣe ànígé kaná àní túrun mú ànígérun orí láwọn àsìkò yẹn à ń báṣọ yẹn ni à ń pààrọ̀ rẹ̀ fún mi torí pé ó dọ̀tí àní ṣàwọn kan yẹn ọ̀hún ti gba tó bá tó parí ṣe hajj yẹn ni pé aṣẹ umra àfi aṣẹ wọnú hajj umra sì ní láàrin wákàtí kan wákàtí méjì yẹn lè parí ẹ̀ bí ò bá ṣèrò láàyè yẹn ó sì lè làyàn láì mọ iye wákàtí bẹ́ẹ̀ ò bá ti pọ̀ sí bí yẹn bá ti wá parí ẹni tó parí ẹ̀ tó láníyàn pé òun fẹ́ ṣe umra pẹ̀lú hajj bó bá ti láṣọ yẹn lọ́rùn bó bá dọ̀tí ni ó pààrọ̀ ẹ̀ ó láǹfààní àti wọ̀ bẹ́ẹ̀ gbárí tí ó di ọjọ́ kẹjọ tá a bẹ̀rẹ̀ iṣẹ́ hajj kò gbọ́dọ̀ bọ́lẹ̀ bó bá bọ́lẹ̀ yóò tún wọ̀ míì ni torí pé ó fẹ́ pààrọ̀ ẹ̀ pé ó dọ̀tí tí a fi parí iṣẹ́ hajj fójìdí tí ò dé níbi ogún jà bí jù bẹ́ẹ̀ lọ ìyẹn ìran kan nìyẹn ìran ẹlẹ́ẹ̀kẹta tó gbajúmọ̀ tá a máa sábà ṣe káàkiri ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀pọ̀ náà ọmọ Nàìjíríà náà ìta máa ṣe nìyẹn tá a mọ̀ sí hajj tàmọ́ tù ìtumọ̀ yẹn náà ni hajj ìgbádùn yẹn ni pé hajj tá a ṣe bá a bá ti ṣe umra aláǹfààní àti bọ́ṣọ ìrà káwọn tá a lè ṣe lásìkò tá a gbáṣọ ara mi yẹn tí ó mọ dín tí ó mọ lẹ́tọ̀ọ́ tá a máa ṣe fàpẹẹrẹ nígbà tí yẹn bá lọ ilẹ̀ mímọ́ tó dé Mákà lásìkò tó ṣe umra bá ti parí umra gbogbo ohun tó bá lẹ́tọ̀ọ́ àti jásí ṣíṣe lẹ́yìn tó parí umra yẹn ó lè gé ìkànnà ó lè túnrun mú ó lè fárun abẹ́ ó lè fárun abíyá ó lè ṣe tọkọláya pẹ̀lú ìyàwó tó fẹ́ pé àwọn àti ìyàwó ẹ̀ lọ́n bá jọ lọ lẹ́yìn tó bá ti gbé aṣọ ara mi kúrò lára tó parí umra tí ó fi wá di ọjọ́ kẹjọ táwọn tún máa múra pé a tún gbé aṣọ ara mi a máa múra àti lọ Mínà tá a fi lọ Àràfá ìyẹn là ń pè ní hajj tamattu ṣùgbọ́n la ṣe wá máa ṣe hajj yìí pàápàá jùlọ a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé a fẹ́ ṣe umra gẹ́gẹ́ bá a ti sọ àníyàn ṣáájú ṣe àwọn tí ṣe hajj ti sì kó sínú ẹnu yàtọ̀ tí ń bẹ láàrin hajj àti umra ò kọjá Àràfá ká sì mọ̀ pọ́nrán yẹn ni àti umra ni àti hajj ni méjèèjì lọ́lọ́run bá ní á pé fún wọn Ọlọ́run máa sọ ní Al-Qur'an ni wa atimmul hajja wal umrata lillah a gbọ́dọ̀ pé àti umra ni àti hajj ni torí tọ́lọ́run la fi máa ṣe bọ́lọ́run bá ti ní á ṣe la máa ṣe kájọ torí tọ́lọ́run káwọn dá láì nìkan ṣèbí umra ni wọ́n ní iṣẹ́ ọ̀ranyàn àìjọ́ ọ̀ranyàn rẹ̀ ọ̀ranyàn ni ká ṣe bó ti ká ṣe kéèyàn má ṣe ó lórí kéèyàn ṣe kó ṣe balabala tí ó máa di tí ó mọ bí ẹ̀ṣẹ̀ fún lọ́dọ̀ Ọlọ́run. ẹ tó yan nọfìlà ṣèbí nọfìlà ni kó wá ṣe ṣèkúṣe ó kú da kó má ṣe rárá ó lóore fún kó wá ṣe kó má ṣe tí ò da níbẹ̀ torí bí yẹn bá ti ń ṣe nǹkan kan kódà kó jẹ́ nǹkan àfinifẹ́dọ̀ ṣe bí yẹn bá ṣe yóò gba aládá ìlọ́po bí yẹn bá dẹ́ṣẹ̀ ńbẹ̀ yóò gba ẹ̀ṣẹ̀ ìlọ́po náà ni bó ti rí gẹ́lẹ́ nìyẹn wọ́n ń pe àwọn ibìkan ní Mulikat àyè tá a ti gbọ́dọ̀ gbé aṣọ yìí ó lẹ́nu àlábi tá a ti gbé ẹ̀ ń bá ti kọjá ìyẹn tí ò bá ti gbé yóò pẹran ìtanràn yóò ṣe tanràn irúfẹ́ àpẹẹrẹ gbogbo ẹ̀ ń bá múra láti lọ lẹ̀mímọ́ láti lọ ṣe ìbáàdà yìí tó bá lọ through Madina tó gba Madina wọlé nítorí pé ó láǹfààní bó bá ti ń sọ̀kalẹ̀ wọ́n padà tún múra àti gbégbèsè kí wọ́n rìnrìn lọ àbí kí wọ́n wọkọ̀ lọ ibi tí wọ́n ti gbé aṣọ ìtààmú sí Mulikat kan tó wọ ìlú Mákà ìrìn àjò Madina tí mọ́tò bá máa rìn dáadáa bó bá yá pátápátá yóò gbá bí 6 hours 8 hours ó yá pátápátá 6 hours so ìrìn àjò láàrin Madina sí Mákà yẹn ó láàrin àárín àyè kan bẹ̀ nínú ìrìn àjò yẹn tí Ànábì ti là kalẹ̀ fún àǹfààní àwọn tí máa ń bọ̀ láti ìlú Madina wọ́n ń pè bẹ̀ ní Abuyaru Ali ní ìsìn sólùwìlẹ Ifá gangan ní jẹ́ tẹ́lẹ̀ Abuyaru Ali ni wọ́n ń pè àwọn èèyàn wà ń bẹ̀ àìmọye ilé ìtura táwọn èèyàn wá láǹfààní àti wọ̀ láti wẹ̀ láti ṣe nǹkan kan láti gbé aṣọ ara mi ibẹ̀ láti gbé aṣọ fẹ́ni tó bá jẹ́ kí Madina ló fẹ́ gbà wọnú ìlú Mákà so ibẹ̀ la bá ti gbé aṣọ ńbẹ̀ àkọ́kọ́ ní kó tó gbé àgbé aṣọ alẹ́tọ̀ ó sì yẹ ká wẹ ìwẹ̀ jẹ́nàbà ìwẹ̀ tá a máa wẹ̀ bá a bá láṣepọ̀ pẹ̀lú tọ́ ìtàbáṣetọ́kọ láyà àbí ìwẹ̀ tá a máa wẹ̀ obìnrin tó bá parí nǹkan oṣù àbẹ́jẹ̀ bí wọ́n bá dá lárẹ̀ a sì ti láǹfààní agbọ́dọ̀ ti ṣe gbogbo tí ń jẹ́ bíi ìmọ́tótó lára wa ìkànnà ni irun abẹ́ ni irun abíyá ni ká ti mú kó ká wà lẹ́ni tó mọ́ kanga fọlọ́n tabawọ̀ ẹ̀ tán láwa gbé aṣọ yìí bàbá ti ń gbé aṣọ yìí láwa máa dà níyàn àníyàn umra jìsì ni ó yàtọ̀ sí gbogbo àníyàn yòókù pátápátá kò ní kan ṣe pẹ̀lú nawaitu fárúdà kẹ́ni kan àìwí jáde ọkàn ni inú ẹ̀mí láàyè rẹ̀ àmọ́ àjì umra àwì jáde labbaika la umra àwì bẹ́ẹ̀ pé ìrẹ́ Ọlọ́run bá mo dà níyàn pé mo fẹ́ ṣe umra yìí fún rẹ̀ Ọlọ́run bá dà sí kò wájú náà Allahumma labbaika hajjan mo dà níyàn fún rẹ̀ Ọlọ́run pé mo fẹ́ bẹ ìrẹ́ ìlẹ́ Ọlọ́run bá wò sọba tí wàá dà níyàn yẹn àti dẹni ìwọ àti dẹni àpọ́nlé àti dẹni tí ò lè ṣe any other thing mọ́ àfi tó bá lẹ́tọ̀ọ́ àti ṣe nínú aṣọ yìí bí yàrá bá ṣe tí ó yẹ kó ṣe yóò tán ràn
gbọ́dọ̀ tá a máa wíńgbà tá a bá ti wọṣọ yìí tán tá a ti wà nípò yìí àtọkùnrin àtobìnrin labbaika la umma labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulki la sharika. ìtumọ̀ ẹni pé ìrẹ́ Ọlọ́run mo jẹ́ pé ìrẹ́ mo dẹ́ Ọlọ́run mo jẹ́ pé ìrẹ́ Ọlọ́run ìwọ lọ́ba tí ó yẹ tó tọ́ láti máa jọ́sìn fún ọ lórogún ọ nígbàkejì gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn gbogbo àpọ́nlé tí ìrẹ́ Ọlọ́run bá ní ṣe mo jẹ́ pé ìrẹ́ Ọlọ́run àdéhùn là ń gbé yẹn it's a kind of covenant níwájú Ọlọ́run tá a sì gbọ́dọ̀ padà sí díẹ̀ mọ́ mo ń so mọ́ mọ́tò ni mo ń so kọ́lé ni àbáwọlé ni àtọ́lá ni àtọ́lẹ̀ ni kò gbọ́dọ̀ sí mọ́ àbátí àwọn wí lọ bẹ́ẹ̀ a máa wí lọ tá a fi dé Maka ìgbà míì sì wà báyìí pé jídà la bá gbà wọlé kó tó di pé àdé jídà a ti kọjá a ti sọ dáàyè tá a sọ pé wọ́n ti máa múra ìyẹn ni mo fà pé báwọn yẹn bá ti ń dénú ọkọ̀ òfurufú wọ́n ti máa sọ pé a ti dé mi kọ́ọ̀tù ó yẹ wọṣọ yín ẹlòmíì ti gbé láti ilé kò sí láì fi a máa gbọ́dọ̀ kọjá àyè yẹn tá a fi dé jídà tá a bá ti wọṣẹ tá a bá ti dé àbáwọlé Maka a wọlé pẹ̀lú pa gbẹ́sẹ̀ ọ̀tún wọlé bá a ti mọ mọ́tíláṣí wa yòókù náà pẹ̀lẹ́sẹ̀ ọ̀tún a ṣàdúrà bisimilayi wa salatu wa salam ala rasulillah allahumma iftali abuwaba rahmatik ìrẹ́ Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run kó máa bá rẹ̀ ànábì kó máa bá ànábì Muhammad ṣílẹ̀kùn àánú rẹ̀ fún mi a bá wọlé àwọ̀ náà ti wá bí ọ̀gangan ajarul aswad níta kọ́ fẹ́ ṣe ká má gbàgbé tamatu là ń ṣe umra ni ó ṣáájú a kọ́ ṣe umra la fẹ́ ṣe báyìí àwọ̀ abi tí ọ̀gangan bí ajarul aswad wà kódà kéèyàn tó súnmọ́ èèyàn ti rí iná kan lápá ọ̀tún báyìí tí ó tàn iná green báyìí ni ó tàn sán gangan bí tí ajarul aswad wà ibẹ̀ la locate tába ti wà locate bàbá ti wọnú main bowl yẹn gbàrà báyìí láti táwọn yòó pọ̀ mbẹ́ ibi tába lè dúró sí tába ti dúró sí náà tába ti lọ́ọ̀kan ká nọwọ́ sí lọ́kùnrin aṣọ wa tá a gbé láṣọ ara mi yẹn tába ti ń dá yẹn láti fẹ́ ṣe umura tá a fẹ́ ṣe ìyípo yíká kàába yẹn á yọ apá ọ̀tún á yọ síta á sọ apá aṣọ yẹn á sọ séjìká nígbà tí yẹn pa kájà yẹn á wà nọ́ọ̀bà bisimilayi Allahu akbar á wà bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ń tà mọ́ sí tàwáàfù yẹn àwọn kan lẹ́yìn tá a gbé ara mi ìṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká ṣe tàwáàfù bàbá tí wàá ń lọ lílọ yẹn anábìjẹ́ oyè ó ní tàwáàfù ṣíṣe bí ìrun ni ẹnu pé àgbà wọn láyè ká sọ̀rọ̀ bàbá sì ń sọ̀rọ̀ náà ká má sọ tí ò dáa ìyẹn ni pé bàbá ti ń lọ tàwáàfù á yípo lé yẹn lẹ́ẹ̀méje bàbá bẹ̀rẹ̀ lágọ̀ ọ̀gangan bíi ajarul aswad bàbá lọ tá a padà débi tá a ti bẹ̀rẹ̀ ọ̀kan nìyẹn tá a lọ tá a tún bọ̀ tá a débi tá a ti bẹ̀rẹ̀ ẹ̀kejì atúnlá tún máa débẹ̀ ẹ̀kẹta bàbá ti ń débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a ń débẹ̀ tó fi tẹ́lẹ̀ lẹ́ẹ̀keje Allahu akbar a máa ṣe Allah àníwìlẹ̀ sọ bisimilayi ma Allahu akbar Allahu akbar bàbá tí wọ́n ń lọ èyàn kàn máa sọ̀rọ̀ àyíká máa wíjọ́ ká máa sọ̀rọ̀ politics ká máa sọ̀rọ̀ economy Nàìjíríà ẹ̀mọ̀ kárí ìlú yìí òkúkú mọ́kà mọ́roro owó mà ló tún ṣe ìyẹn kọ́ là ń sọ torí náà tá a máa ṣe a máa ṣàdúrà ni bàbá ṣe ṣàdúrà ká ṣàdúrà rẹ èyàn ṣàdúrà èyàn sì dẹ́jà kò sí téèyàn sọ́nbẹ̀ tí ò ní ṣe bàbá tí wàá lọ gangan bíi eléyìí tó ti ajarul aswad tá a ti bẹ̀rẹ̀ anabi kọ́ alẹ́ kọ́ àmọ́ wí gbólóhùn rabbana atina fidunya hasan ibẹ̀ náà pè ní rukumu yamani tàbá ti débẹ̀ yẹn ọ̀gangan bíi kọ́nà eléyìí tó wá ṣáájú immediately before the ajarul aswad àmọ́ wí rabbana atina tá a fi dé ọ̀gangan ajarul aswad fidunya hasana wa fil akhirati hasanatan adhaban nar tàbá débẹ̀ àtúnṣe Allahu akbar àtún bẹ̀rẹ̀ àdúà fún ara wa àdúà fáyà àdúà fọ́kọ àdúà fọ́mọ àdúà fúnlù àdúà fúrílẹ̀èdè nínú tí yẹn ti máa ṣe àdúà ní tàdúà máa ṣe tàbá síbẹ̀ tá a ṣe pẹ́lẹ̀ keje apari tàwáfù yẹn àwa wáyé kan tán ń pè ní maqamu Ibrahim gẹ́gẹ́ bí tó lọ́mọ sọ ní Suratul Baqarah chapter 2 verse 125 ọlọ́mọ ni wattakhadhu min maqami Ibrahim musalla ẹ wáyé kan lẹ́bàá bíi tá ànábì Ibrahim dúró sí tó ti kọ́ lé òun Ọlọ́run èyí tó kù nínú orí pa ẹsẹ̀ rẹ̀ wọ́n ti kọ́ bíi búùtù kílé lórí báyìí bíi golden colour ìrọ̀lẹ́ débi tó wà gangan mọ́ bọ̀ tí wọ́n ti kọ́ lélẹ̀ ẹ̀ bá bẹ̀ ládùú sí tá ti kírun rákà méjì àṣẹ Ọlọ́run ni kákẹ́ rákà méjì rákà alákọ̀ọ́kọ́ fatia kúdíyà yọ alẹ́ káfírún rákà ẹlẹ́ẹ̀kejì fatia suratul ikhlas nínú sura tá ti mọ̀ náà ni tàbá ti kí rákà méjì yẹn tán akírun náfìlà tán nìyẹn á wà á kú òun bẹ́ẹ̀ á lọ síbi tí omi Zemzem wà gbogbo ọ̀kọ̀ọ̀kan àwọn àyè náà ti sàmì sí pé ibi báyìí ibi báyìí ibi báyìí wọ́n sì fi àrò sí kódà bá tiẹ̀ mọ́ àwọn ọmọ aráàlú tí wọ́n tọpasẹ̀ wa lọ síbẹ̀ tába débẹ̀ á mú mi Zemzem gẹ́mi táwọn mi sọ ó ní Zemzem lima shuribala kò sí téèyàn mú fún tí ò ní jẹ́ bẹ́ẹ̀ èèyàn mú fún mọ́ èèyàn mú fún alùbáríkà èèyàn mú fárísìkì èèyàn mú fún àlàáfíà kò sí téèyàn mú fún tí ò ní jẹ́ bẹ́ẹ̀ kó má jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ so èèyàn sì múyó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà tábà ṣe yẹn tán láwa wáyé kan tán ń pè ní masa àyíká masa Safa àti Mariwa gbogbo àwọn kọ̀ọ̀kan yìí ó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀
ìgbésí ayé ànábì wa Ibrahim wọ́n ti sọ̀tàn rẹ̀ fún wa ní wáàsí àbí ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó kọjá. ìsá sàfà àti mọ́ríwá yẹn ẹ̀ẹ̀méje láti sàfà á lọ mọ́ríwá àkọ́kọ́ ìnìyẹn á padà pípadà yẹn lẹ́ẹ̀kejì ká tún lọ sàfà ká tún lọ mọ́ríwá ẹ̀kẹta á tún padà ẹ̀kẹrin ìtumọ̀ ẹni pé bá ti bẹ̀rẹ̀ ní sàfà á parí sí mọ́ríwá lílọ yẹn ẹ̀ẹ̀kan yẹn pípadà yẹn ẹ̀kejì yẹn lílọ ẹ̀kejì ẹ̀kẹta nìyẹn bàbá ń lọ náà àkàn mi mọ lọ lásán bàbá kọ́kọ́ dúró adájọ́ Kaaba lẹ́bàá bíi tí sàfà wà ayẹyẹ ní màmá anabi Ismail dúró ìyàwó anabi wa Ibrahim Ajara ńgbà tí ń wá mi tí ń paráàrò kọ́lọ́mọ tó wá ní kó mi sẹ́yọ níbi gìgísẹ̀ anabi Ismail ní wá sáàmì àyè yẹn àánà máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú sunnah anabi Muhammad bàbá dúró láyé yẹn àwì gbólóhùn kan tánàbí ti kọ́ wa Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله وحده لا شريك له له الملك وعلى كل شيء قدير أنجز وعده ونصر عبده وعزم العذاب جنده lẹ́ẹ̀mẹ́ta aṣàdúà fúnra wa gbogbo ń ta bá mọ̀ ládùá rẹ̀ àyàn ṣe a máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lílọ sí mọ́ríwá bàbá ṣe ń lọ àyè kan wà ń bẹ̀ tán ti sàmì síbẹ̀ bí iná báyìí ó ní ibi tó ti bẹ̀rẹ̀ níbi tó parí sí láwọn ọkùnrin a pọ̀ ṣẹ̀ṣẹ̀ tá bá ti ráàyè yẹn a pọ̀ ṣẹ̀ṣẹ̀ débi tó parí sí tá bá ti parí àyè yẹn a kọ̀ntínú ìrìn àjò afẹ́ tá fi dé òpin ibi tí mọ́ríwá wà tó bá kóbìnrin bá ní obìnrin ò ti ní kò ní ìdá ti sáré yóò kàn máa rìnrìn jẹ̀lẹ́ńkẹ́ bọ́lọ̀ bá ti dá ni ẹni àpọ́nlé ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọkùnrin nígbà tá a fẹ́ ṣe tàwáfù náà láàrin tàwáfù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta á pọ̀ ṣẹ̀ṣẹ̀ obìnrin kò ní ìdá ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ yóò máa rìn jẹ̀lẹ́ńkẹ́ tiẹ̀ ni bọ́kùnrin bá níyàwó ẹ̀ lọ́wọ́ tí wọ́n jọ lọ ṣe umrah bá Hajj irú ọkùnrin bẹ́ẹ̀ ò ní ìdá ti sáré kankan yóò máa rìn jẹ̀lẹ́ńkẹ́ bí obìnrin ọ̀ràn yẹn ni kó mọ̀ fi nǹkan ẹlẹ̀ Ọlọ́run bò ní yà wọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a bá sásà fata sámárùwà tán àwàdùn àṣàdùn àkànṣe ó parí nìyẹn á jáde á lọ sí irun ọkùnrin yóò gerun ẹ̀ níwọ̀nba ó fẹ́ ṣe Hajj kó lè sún rí nǹkan mú kúrò nínú irun yẹn tásìkò Hajj bá tó obìnrin tẹ yóò ra gé díẹ̀ bí òǹdè wọn orí ìka níṣẹ́ umrah bá parí á bọ̀ sọ́lẹ̀ ó túmọ̀ sí pé aláǹfààní gbogbo nta lè ṣe lásìkò tá a gbáṣọ yẹn aláǹfààní ti bẹ̀rẹ̀ sí máa ṣe ìgbàláyé wà títí tí iṣẹ́ Hajj ó fi bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹjọ. kí a tó wá sọ̀rọ̀ lórí iṣẹ́ Hajj ẹ jẹ́ ká dókè lọ́hùn ká gbọ́ nǹkan tó ní fún wa. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. ẹ káàbọ̀ padà sí ètò wa Àgbọ́yé Islam ibi tá a ti ń sọ̀rọ̀ ojúṣe Hajj wọ́n ti bá a sọ̀rọ̀ báwo la ṣe ń ṣe umrah nísìnyí wọ́n á bá a sọ ní ìwọ̀nba àsìkò tó kù báwo ní ṣe Hajj. bàbá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ Hajj ká gbìyànjú ká má ṣe mo mọ̀ tán gbogbo àwọn tó bá kó wa lọ tí wọ́n ṣe tán àti kọ́ wa ká gbìyànjú ká tẹ̀lé wọn pẹ̀lú gbèsè kọ̀ọ̀kan torí àlè sọ tán àkọ́kọ́ nu tí ibi àti iṣẹ́ Hajj máa bẹ̀rẹ̀ òun náà lọ́jọ́ kẹjọ gẹ́bí tá a sọ ọjọ́ kẹjọ yẹn wá ní ìmúra kúrò náàyè tá a bá wà níbi yòówù tá a bá pàgọ́ sí láwọn hotels àmúra yàmọ̀ tẹ́rúwíyà á ti wọṣọ wa ó di Mínà yẹn láwà á ti débẹ̀ lásìkò yálẹ̀ta á kírun zuri á kírun asiri magribi ṣáì á kí wọn lásìkò ọ̀kọ̀ọ̀kan wọn á sì gé àwọn tó bá jólópọ̀ mẹ́rin á dín wọn kù sí méjì méjì tá a mọ̀ sí kọ́sìrì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run fáwọn arìnrìn àjò á wà bẹ́ẹ̀ tí ó yí di ijọ́ kejì ọjọ́ kẹsàn-án oṣù Zil-Hijjah ní kété tí àlùfájàre bá ti ń yọ ìjọ àràfá ìgbà yẹn náà láàmúra ó dá àràfá ìyẹn ọjọ́ kẹsàn-án tó jẹ́ ọjọ́ kejì iṣẹ́ Hajj àràfá tá a wá lọ yẹn agbọ́dọ̀ sí débẹ̀ náà láfẹ̀mọ́jú tílẹ̀ fi mọ́ àwa wà ń bẹ̀ kí láà máa ṣe bẹ̀ ìbádà náà ni á sin lọ́hùn á bẹ lọ́hùn á rántí Ọlọ́hun níta bá fẹ́ lọ́dọ̀ á tọ̀ lọ́dọ̀ Ọlọ́hun á sì gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ so kò sí nǹkan tá a fẹ́ ṣe mẹ́ torí pa afẹ́ bẹ lọ́hùn torí pa Ọlọ́hun náà ń sọ ó ní kò síjọ́ kan náà bí sọ ó ní kò síjọ́ kan tó bá máa gba ẹrú ẹ̀ lẹ́rú tó sì pọ̀ lẹ́ni tí máa ra ẹrú padà kó nù yà náà àfijọ́ tá a wí òun gan náà máa bẹ̀ wá ká bẹ̀ wọ́n Ọlọ́hun á máa tẹ́wọ́ sí wa so tá a bá wà ń bẹ̀ á wà mẹ́ di àsìkò mọ́gìrì à ní kí mọ́gìrì ní àràfá á wà mú ẹrú tún dá yìí mi tá a mọ̀ sí Muzdalifa yìí láwà lálẹ́ ẹjọ́ àràfá á kí ìṣà mọ́gìrì àti ìṣà ní Muzdalifa ìyẹn náà wà láàrin ká kó láràfá lọ sí Mínà padà tá a bá kó tá a dé Muzdalifa á kí mọ́gìrì ìṣà yìí á sùn bẹ́ẹ̀ kì í ṣe téèyàn kàn fẹ́ gbélé lẹ̀ yóò wá dìde a máa lọ àlọ́lẹ̀ fún ilẹ̀kùn ó tì á sùn bẹ́ẹ̀ ni
ibẹ̀ láti sàkó bàbá sùn bẹ́ẹ̀ tí ó mọ di ọjọ́ kẹwàá yẹn tó jọjọ́ kẹta ọjọ́ ájì láàmú lọ sọ òkò tá a bá sọ lọ́jọ́ kẹwàá yìí ìkan nínú àwọn jámúrà tá a mọ̀ sópò lásọ òkò sí lọ́jọ́ kẹwàá òkò méje péré lásọ òkò méje lásọ tá a bá ti sọ òkúta yìí yẹn á padà ọjọ́ kọkànlá á sọ méje méje ọ̀nà mẹ́ta méje méje ọ̀nà mẹ́ta tí ó máa ṣe 21 tó bá di ọjọ́ kẹta síjọ́ tá a kúrò láràfà á tún sọ méje méje ọ̀nà mẹ́ta ó di 42 pẹ̀lú ọjọ́ méje tá a sọ lọ́jọ́ àkọ́kọ́ ó di 49 ó rọrùn tá a bá ti sọ méje méje ọ̀nà mẹ́ta fún àyè mẹ́tẹ̀ẹ̀ta tá a bá ti sọ ó rọrùn fẹ́ ń bá fẹ́ kúrò ní àyè náà tó parí iṣẹ́ ájì ó láǹfààní bí bẹ́ẹ̀ kọ́ bí yàn bá tún di ọjọ́ kẹta sí ọjọ́ tá a bẹ̀rẹ̀ sí sọ òkò tí ó mọ̀ jẹ́ ọjọ́ kẹfà láti bàtà àti bẹ̀rẹ̀ iṣẹ́ ájì yóò wá tún sọ òkò méje méje ọ̀nà mẹ́ta míì sáwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta jámúrà mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí yóò máa ṣe déédéé òkò 70 tí ó sọ láti bẹ̀ lọ iṣẹ́ ti parí kò sí tó tún kù mọ́ ó ṣeé ṣe bá jẹ́ pa rẹ̀ ń tó sọ òkò tiẹ̀ lọ́jọ́ mẹ́ta péré méje fún àyè kan 21 ọjọ́ kejì 21 ọjọ́ kẹta ní kí tó bá ti parí yẹn ó ti bẹ̀rẹ̀ sí bọ́rálẹ̀ díẹ̀díẹ̀ yóò lọ ṣe tọ̀wáfù lè fádọ̀ lẹ́yìn yẹn yóò fárí àpẹran ó sì láǹfààní àti mọ́ lọlé so bí bẹ́ẹ̀ kọ́ ojú ọjọ́ tó gbẹ̀yìn yóò farun yóò ṣe tọ̀wáfù lè fádọ̀ yóò sì múra àti máa padà sílé eléyìí ní jásí pa parí iṣẹ́ ájì tá bá sì wà ní Mẹ́kà tá àti lọ ìkan tún bẹ tá a mọ̀ sí tọ̀wáfù lẹ̀ wẹ̀dà tàwáfù pé mo fẹ́ dágbére kó fẹ́ kúrò láàyè yìí o ànábì sọ ó ní kó jẹ́ pé èyí tí ó gbẹ̀yìn tá a ṣe láàyè yẹn òun náà nípa dágbére fúnlé Ọlọ́run yẹn láwa ṣe tá a sọ pé èmi náà ti parí iṣẹ́ báyìí kọ́lọ̀ kó má ṣe láṣẹ mọ́ abẹ́lẹ̀ bá àlekí ọlọ́kọ́ dákun kó jọ gbogbo àwọn tí ó fẹ́ lọ pátápátá kó ṣe lọ ní àlọ́ gbà àlọ́ ṣoríire àlọ́ rí ìkẹ́ Ọlọ́run kó mọ̀ ṣe láṣẹ mọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Allahumma àmín. Adúpẹ́ fún Ọlọ́run bá tí a ṣe ń ṣe iṣẹ́ hajj òun náà ni àwọn stars ti ṣàlàyé fún wa yẹn kọ́lọ̀ má ṣàbá san yín lẹ́san dáadáa àwọn hajj tẹ́yìn náà ti ṣe kọ́lọ̀ má bàjẹ́ èyí táwa náà ṣe kọ́lọ̀ má bàjẹ́ kọ́lọ̀ ń jẹ́ àtúbọ̀ rí àǹfààní àti tún sin Ọlọ́run ọba sí la hawla wala quwwata nígbà àkókò wa iléeṣẹ́ wa blitz and junut wọ́n ní ká fún yín ní ilé Ọlọ́run bá san yín lẹ́san dáadáa a máa fi eléyìí ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ hajj tún ṣì kù tí a tún máa sọ nípa àwa àtàwà ńlé kí lójúṣe wa ilé ìlàgbọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́run jọ kọ́lọ́run má fi ẹnì kankan ṣàwátì nínú wa kọ́lọ́run fẹ̀mí wálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń rí wa Ọlọ́run má jẹ́ fọ́ o àwa náà tá wa ń wá sí ààyè yìí Ọlọ́run bá má fẹ́ lómi ṣe wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin jazakumullah. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا